pé bàbá lágbé ni àbí kí náà ń pè bàbá wọn ọ̀rọ̀ ń gan ọ̀tà lẹ́nu wọn wá wí kàtìkàtì kágbàlagbà ọmọ ń lágbé ni ta ni jẹ́ bẹ́ẹ̀ súnà wo ní bẹ lára yín súnà tí ń bẹ lára yín tẹ́ ọ̀rọ̀ Kùránì òye yín bàbá lágbé ni tẹ́ ẹ bá kọ̀ntínú báyìí bàbá lágbé ni tí ń bú àwọn tó ń sọ̀látùl fátì tẹ́ ń sọ̀rọ̀ burúkú sí wọn tẹ́ ẹ bá kọ̀ntínú báyìí bóyá lẹ́bùjú rẹ Ọlọ́run bá pàdé torí ẹ̀ tẹ̀lé Kùránì tẹ̀lé àdìsá náà Muhammad nítorí ẹni dákọ yín ni pé olórí ẹ̀sìn la pè yín tá a máa wò kọ́ sí Ọlọ́run látara yín àwọn kan lè máa ṣe nǹkan tí ọba ti doctrine ìjọ yín mu ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú Ọlọ́run tó ṣèdájọ́ wọn Ọlọ́run sọ pé yìí ni lẹ́mú àwàjẹ́ náà àbẹ́yìn lẹ́fi wá sínú náà bàbá lágbé ni mò ń sọ fún yín àti gbogbo àwọn ọmọ yín àtijọ́ yín ǹjẹ́ ilé fọwọ́sọ̀yà àwọn àjọ Ọlọ́run pé ní tẹ́ǹsì Ọlọ́run ti gbà wá sí yín ọ̀wá gbé jáde wípé insecurity ti ń bẹ ní country yìí o ọ̀nà wo lágbà yanjú insecurity bàbá àgbàlagbà ọ̀nà wo lágbà yanjú insecurity kẹ̀kẹ́ wá sí fáwọn aláṣẹ wa kílù ọrọ̀run ìṣesí tẹ̀ ń ṣe kì í ìṣesí Ànábì Muhammad èrò ọ̀tọ̀ àgbẹ̀ olóúnjẹ àgbẹ̀ ẹlẹ́ran wọn gbá tira wọn wàhálà ń ṣẹlẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n gbógun tira wọn gbogbo tẹ́ ẹni tí ń ṣẹlẹ̀ yìí wá sí wo lẹ ṣe rí nínú ìgbésí ayé yín tẹ́ jágbàlagbà yìí láti fi yanjú rẹ̀ babalágbé ni ẹ lè stop ẹ àwọn èèyàn ti sọ fún yín ti pẹ́ ẹ gbà ṣé wọ́n ní ẹnìkan wá sọ fún mi pé wọ́n ní babalágbé ni wọ́n ní ẹ máa ń ṣàṣìyàn ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ṣé lóòótọ́ lẹ máa ń ṣàṣìyàn àṣàṣì ò lè rẹ nìkankan torí wà tẹ́ ìwà tó takò Ọlọ́run ni gbogbo ẹni tẹ́ ẹ bá ṣàṣì tó bá sòótọ́ ọ̀rọ̀ fún yín man adali waliya faqad azantuhu bil harbi tẹ́ ẹ bá gbógun tàwọn ẹni Ọlọ́run ó gbógun tì yín. mo rí fọ́nrán kan tí wọ́n ní bàbá kan lágbé ni bàbá kan bẹ lágbé ni tí ń sọ kàtìkàtì ń pa sọ̀látùl fátì mo rò pé téèyàn bá dàgbà ó yẹ kí làákàyè èèyàn kó máa mú bérebére ó yẹ kí làákàyè èèyàn kó máa ṣe kí ni o kó máa mú bérebére nígbà tó ń pè yẹn bàbá lágbé ni tó wá rí sọ̀látùl fátì nítorí ẹ̀ gan bó bá kórìíra nǹkan ìwọ mọ̀ ṣe náà fáwọn tó ń ṣe kalẹ̀ nígbà tágbàlagbà tó yẹ ká máa bá nígbà tó wọ́n ṣe sọ̀látùl fátì náà wọ́n ṣe ń jarán wàláì Ọlọ́run ọba dẹ̀ sọ́nù Al-Qur'ani pé kul lil ibadi yaqulu lati hiya ahsan ẹ sọ fáwọn ẹrú sí mi kí wọ́n máa sọ tó dáa jáde lẹ́nu wa kul lil ibadi yaqulu lati hiya ahsan sọ fáwọn ẹrú mi kí wọ́n máa sọ gbólóhùn tó bá dáa jáde lẹ́nu ẹ̀rí nǹkan báwọn kágbàlagbà máa wá sọ kátìkàtì pé nígbà wọn ń ka sọ láti ìbátan jàǹjàǹjàǹjà ẹ dákun kí lọ làákàyè wọlé lọ́dọ̀ bàbá nǹkan pàápàá ẹni tí àwọn tí ń gbọ́ wá sí bàbá nǹkan èmi ò tiẹ̀ mọ nǹkan tí ẹ dákun èwo làdàgbà yọwọ́ kọ́wọ́ gan ẹ ń bá ìsìlámù jẹ́ ìṣesí yín ń bá ìsìlámù jẹ́ ọ̀rọ̀ ẹnu yín ń bá ìsìlámù jẹ́ ìmúra yín gan ń bá ìsìlámù jẹ́ ìgbésí ayé yẹn gan ó ń bá ìsìlámù jẹ́ Ànábì Muhammad gan ti sọ wípé ní ọ̀nà 73 ni àwọn mùsùlùmí ó pín sí nínú 73 yẹn ẹyọ kan náà ni ó jẹ́ tí ó jẹ́ tọwọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run níbẹ̀ ẹni tó bá wá nílà káyọ̀ ti mọ̀ pé ó ń kálukọ́ gba ọ̀nà tó bá wù láti fi ṣe kíni o láti fi ṣe tọ́lọ́run ẹni tó rí rẹ̀ bá pé yọ́ mọ̀ pé ó ń kálukọ́ gba ọ̀nà tó bá wù láti fi ṣe tọ́lọ́run ẹ̀rí gàbá pẹ̀lú gbólóhùn yẹn gan ó ti tó láfẹ́ tó nílà káyè àgbàlagbà tó bá nílà káyè kó fi lè mọ̀ so gbogbo àwọn tó bá ń sọ̀látùl fátì ẹ fẹ́ lé wọn kúrò ní Islam nísìn tẹ́ẹ̀sì lè rí wọn lé sọ̀látùl fátì ò lè kúrò lẹ́nu wọn láíláí wọ́n mọ̀ ṣe náà ni ṣé ní tí wọ́n wá ń ṣe ohun tó ti wá di ti ọ̀dà Allahumma ni wọ́n pè wọ́n pè dákọ̀ èṣù wọ́n dá Allahumma salli ala sayyidina Muhammad li fatihi torí pé wọ́n pa nẹ́bì ní fatihi yẹn tó ti wá di nǹkan tí ọ̀dà Ọlọ́run tó là nẹ́bì gan pè lóko ara rẹ̀ Ọlọ́run pè ànẹ́bì Muhammad ní Ra'ufur Rahim ẹni Ọlọ́run nìkan ní fatihi nǹkan kan ìgbà tẹ́ bá ti fẹ́ ṣàbòsí àwọn ìjọ kan tẹ́ bá ti fẹ́ ṣàbòsí àwọn kan Kùránì ẹ lọ ka Suratu Hujurat ó ti sọ pa pé mọ̀mọ́ ṣàbòsí ara yín ayo ibu ayi akula lahma ahihi maitan fakaritumu ṣé gbèrò kẹ́ máa ṣe kíni o kẹ́ máa jẹran ọmọ ya yín sọ́dà bẹ́ẹ̀ èwo ni ẹ dákun bò lè ó ṣe dàgbà tó lóun ti ka Kùránì ka gbogbo nǹkan látọdún yìí tí ó wà ní làákàyè látọdún yìí pé ibi tí nǹkan lọ rí kọjá nǹkan tí ó ṣàǹfààní fún èèyàn máa ṣe kíni èèyàn máa lo làákàyè nínú ìgbésí ayé ni bó làgbàlagbà ó ṣe wà Salatul Fati tí wọ́n ń ké Salatul Fati yẹn sọ pé Allahumma salli Allahumma títẹ̀ bẹ́ẹ̀ ó ti tó lọ́tọ̀ fún yàn kọ́ mọ̀ wípé nǹkan tí wọ́n ń sọ yìí tó wí lélẹ̀ Ànábì Muhammad sọ pé Islam ó pin bàbá lágbé ni àbí kí náà ń pè bàbá wọn ọ̀rọ̀ ń gan ọ̀tà lẹ́nu wọn wá ń wí kàtìkàtì kágbàlagbà ọmọ ń lágbé ni ta ni jẹ́ bẹ́ẹ̀ súnà wo ní bẹ lára yín súnà tí ń bẹ lára yín tẹ́ ọ̀rọ̀ Kùránì òye yín Ànábì ní Islam ó pin sí 73 ẹyọ kan bẹ́ẹ̀ àwọn ìjọ tí kan ní Ọlọ́run gba iṣẹ́ wọn bẹ́ẹ̀ so pẹ̀lú làákàyè yẹn kéèyàn ó ti mọ̀ pé òun kálukú ó gba ọ̀nà tó wù láti fi wọlé Ọlọ́run téèyàn bá wá wọlé tó bá wá wò pé ọ̀nà táwọn eléyìí ní òsè ọ̀nà táwọn ṣé wọ́n lọ́sẹ̀ ìdájọ́ wọn jọ gbẹ̀ndẹ̀ alkiyama akramakum indallahi atqakum àwọn tó lápọ̀nlé nu yín ni làwọn tí ń páyọ̀ Ọlọ́run ìpáyọ̀ Ọlọ́run ló ṣe pàtàkì kì í ṣe láwà ní tẹ́ ewé ẹ wá ń sọ kátìkàtì lẹ́nu àgbàlagbà fa wọ́n máa ń sọ pé ẹ máa kéwù àwọn ọmọ yín máa kéwù àwọn kìnnìkan máa kéwù ṣé gbogbo ń tẹ́ ń sọ yìí tó pọ́n ìsìlámù lé kọ́pọ́n lé náà ẹni ojú ọ̀nà tí yín tẹ́ bá mọ̀ pé ojú ọ̀nà tẹ́ gbà dọ́dọ̀ Ọlọ́run ọba nìyẹn ẹ gba ojú ọ̀nà tí yẹn ẹfà àwọn yòókù lẹ̀ Ànábì sọ pé Islam open seven Ànábì máa ń kan tí ń sọ walau sha'a Allahu laja'ala an-nasa ummatan wahida ìbẹ́nu Kùránì ìfẹ́ ẹnu lẹ̀ ń tẹ̀lé ìfẹ́ ẹnu ẹ̀ mọ̀ pé súnà wo lójú Kùránì lọ àwọn tí wọ́n ń Salatul Fati yẹn ṣé wọn ò bẹ́tà ju ẹni tó ń Salatul Fati tó jẹ́ pé Allahumma ní wí ṣé wọn ò bẹ́tà ju àwọn ọmọ mùsùlùmí tẹ́ ti yà sínú ẹ̀sìn mi lọ
àìmọye wọn bẹ ń Sẹ̀lẹ̀, àìmọye wọn bẹ ní kílókè Kérúbù, àìmọye wọn bẹ ní àwọn churches. ẹ bá dé gbogbo ilé ìjọsìn kọ̀ọ̀kan nísìn ẹ bá wọn kọ́ ọmọ mùsùlùmí lórí ìjọsìn bẹ̀. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tí bá wá ń ṣe kíní kan àbí kejì láti fi ṣe kíni o láti fi pọ́n ìsìlámù lé ẹ̀yàn wà dìde ẹ máa sọ pé lábẹ́ súnà rọ̀ wọlé gbójúlé súnà tẹ̀tẹ̀ Al-Qur'an tẹ̀tẹ̀ láti sànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ìsìlámù yìí ò pé torí ẹ̀gàn ẹnu ẹ̀gàn. La yaskharu qawmun min qawmin haza an yakuna khayran minhu. wọ́n ní kẹ́ ẹ má jẹ́ kíjọ Al-Qur'an ló sọ Suratul Hujurat má jẹ́ kíjọ kan kọ́ máa yẹ̀yẹ́ àwọn ìjọ kan an yakuna khayran minhu kọ́ má jẹ́ pé àwọn ìjọ tẹ̀ ń yẹ̀yẹ́ gan àwọn olórí jù lọ. Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ bí màá ṣe pọ̀ lára yín tó tẹ tó àwọn ọmọ lọlé tẹ tó àwọn ọmọ tó tí wọ́n nímọ̀ Ọlọ́run ìmọ̀ yẹn ò wá ṣiṣẹ́ fún yín ètè mi ń sọ fún yẹn lọ wọnú Qur'an o ẹ lọ wọnú Qur'an Suratul Hujurat tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la yaskharu qawmun min qawmin asa an yakuna khayran minhu. Qur'an ló wí bẹ́ẹ̀ pé mọ́jà àwọn ìjọ kan máa bú àwọn ìjọ kan ẹ má máa yẹ̀yẹ́ àwọn ìjọ kan kọ́ mọ́jà pé àwọn tẹ̀ ń yẹ̀yẹ́ gan àwọn lẹ́ni ire ẹ ti rí inú Salatul Fatiha pé Allahumma nígbà tí a ti sọ pé sọ́lé ala sayyidina Muhammadu li Fatihi àná Muhammad tó sí Fatihi kò tí ì burú jù báwọn kan bá sọ bẹ́ẹ̀ pé àná Muhammad al-Fatihi lima ughliqa lóòótọ́ ni ànábì ló dé kó tó wá fi gbogbo ẹ̀ hàn wá wípé bí Islam ṣe rere pé bí Islam ṣe rere tí wọ́n bá fi kí ànábì kò léèwọ̀ mo sọ fún yín lẹ́ẹ̀kan pé Ọlọ́run gan kí àná Muhammad pẹ̀lú okó ara rẹ̀ laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma antum harisun alaykum bil mu'minina rahufur rahim. Ọlọ́run ọba ló pe ànábì ní rahufun rahim bil mu'minina rahufur rahim. so tẹ́yìn báyìí nìkan bá fọkọ Ọlọ́run tó fi sínú kíní kan pé Fatihi lima ughliqa ẹ dàgbé kí laburú tó wà ń bẹ pé kọ́lọ́run kó ṣe kẹ́gẹ́ fún ànábì Muhammad Fatihi lima ughliqa ànábì tó mú wa kó nínú okó àánú tó fi ojú ọ̀nà Ọlọ́run ọba mọ̀ wá ẹ wà lẹ́ẹ̀ nímọ̀ ẹ wà gbé láwà ní ẹ máa fi súnà rọ súnà tí ó tẹ̀lé Kùránì ẹ máa fi bú àwọn tó bá ń Salatul Fatihi mélòó lẹ lè pè sójú ọ̀nà Ọlọ́run ẹ lè pe ẹnìkan ṣoṣo sójú ọ̀nà Ọlọ́run. àwọn ọmọ mùsùlùmí pọ̀ lọ jára gbogbo churches tẹ bá ní gbogbo ilé ìjọsìn nísìn kódà àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe nísìn ẹ gbọ́ tí wọ́n mọ̀ ké Kùránì tí wọ́n mọ̀ Salatul Fatihi nábì nísìn inú ìjọ wọn ẹ rí nǹkan àwọn tí wọ́n ń ṣe ìsìláàmù tọkàntọkàn babalágbé ni àtàwọn rú yín bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀ wa gbogbo yẹn gbogbo ń bì kan láti mọ̀ fífẹ́ ìsìláàmù ò ṣe é fẹnu yẹ̀yẹ́ ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé tọ́lọ́n Muhammad etí wọ́n ọba lè ṣe ń bẹ̀ fílẹ̀ báwọn tó ń Salatul Fatihi tí wọ́n bá ń ṣe tí wọ́n bá mọ̀ pé ò lè ṣe Salatul Fatihi gbàgbé ẹ̀ fílẹ̀ fún wọn máa ṣe tiẹ̀ kọ́ wa máa bẹ lọ́nkọ́ lọ́njọ́ jẹ́ tọ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ babalágbé ni tẹ́ ẹ bá kọ́ntínú báyìí babalágbé ni tí ń bú àwọn tó ń Salatul Fatihi tẹ́ ń sọ̀rọ̀ burúkú sí wọn tẹ́ ẹ bá kọ́ntínú báyìí bóyá lẹ́bùjú rẹ̀ Ọlọ́run bá pàdé torí ẹ̀ tẹ̀lé Kùránì tẹ̀lé àdìsá náà Muhammad ntọ́jẹ́ ń dákọ yín ni pé olórí ẹ̀sìn la pè yín tá a máa wò kọ́ sí Ọlọ́run látara yín àwọn kan lè máa ṣe nǹkan tí ọba ti doctrine ìjọ yín mu ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú Ọlọ́run tí ó ṣe dájọ́ wọn Ọlọ́run sọ pé yìí ni lẹ́mú àwọn àjẹ́ náà àbẹ́yìn lẹ́fi wá sínú náà ibi tẹ́ ń bá ìsìlámù yín lọ yìí nílẹ̀ Yorùbá yìí ẹ lè ba nǹkan kan jẹ́ ní ìsìlámù torí pé Ọlọ́run gan sọ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan tí ìbá ti pọ́ lọ́run ni mo ti parí iṣẹ́ rẹ̀ lórí gbogbo wa ni gbogbo orú yín ẹ̀ bá ti ba ìsìlámù jẹ́ babalágbé ni ẹ wọjọ́ orí bàbá wọn níjọ́ tẹ́ ẹ ti ń bá gbèsè ayé yín bọ̀ kẹ́ ẹ má wàá mọ̀ wípé ní ìjọ ìsìlámù ó pín sóríṣiríṣi Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ law sha'a Allahu laja'ala an-nasa ummatan wahida ó wù èmi Ọlọ́run jẹ́ kí gbogbo àwọn ọmọ èèyàn kí wọ́n jẹ́ ìjọ kan òǹkálukú ní àìdí àti ẹ̀ òǹkálukú lọ́nà tí wọ́n mọ̀ gbà sí ẹ pírìtì tí yẹn má fẹ́nu bà àwọn kan jẹ́ ní Islam mọ́ pẹ̀lú bí Islam ṣe ń degraded Islam ń lọ sẹ́yìn pẹ̀lú ìṣesí yín nígbà kan bàbá wa Sheikh Adam Abdullahi lórílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn bàbá kan ní rọ́bìtà wọ́n kóra wọn jọ wọ́n láwọn fẹ́ kó jẹ́ pé gbogbo mùsùlùmí ọba àjẹ́ Tìjàníyà ọba àjẹ́ Kọ̀dìríyà ọba àpẹẹrẹ alálẹ̀ súnà láwọn tẹ ìràbọ̀ra yín lọ́rùn tẹ̀ tẹ̀lé tọ́lọ́n tẹ̀ tẹ̀lé tànàbọ̀ Muhammad wọ́n náà fẹ́ kí Islam ọmọ hàn káàkiri gbogbo bíkíbi nílẹ̀ Yorùbá wọ́n wá ṣètò bẹ́ẹ̀ wọ́n wá pé gbogbo ìjọ kọ̀ọ̀kan pé tọ̀ ẹlẹ́tò tẹ́ ẹ máa ṣe tí gbogbo èèyàn ó fi máa gba Islam gbogbo èèyàn wá ń gba Islam ọmọ eléégún gba Islam ọmọ olóró gba Islam ọmọ ọlọ́sàn yìí gba Islam gbogbo àwọn ọmọ olóró ọmọ eléégún lẹ ti lé wọn kó nínú ẹ̀sìn Islam wọ́n ti padà sínú ẹ̀sìn baba ńlá wọn nígbà tí ẹ lọ́rọ̀ rí lẹ́nu kul lil ibadi yaqulu lati hiya ahsan sọ fáwọn ẹrú mi kí wọ́n máa sọ ọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu Ọlọ́run ya ayyuhal ladhina amanu taqullaha wa qulu qawlan sadida ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo ẹ páyọ̀ Ọlọ́run ẹ máa sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti ń jíjọ́ kan tẹ́ ń ba àwọn tó ń ṣe ìsìláàmù jẹ́ tẹ́ ń ba àwọn tí ń pe ó kọ Ọlọ́run láti fi yan àná Muhammad jẹ́ ẹ̀ sínú ìsìláàmù kèfèrí ni astagfirullah tí mo pè yín kèfèrí èmi náà fẹ́ jọ yín nù babalágbé ni wọ́n ṣe kàtìkàtì yẹn wọ́n máa kẹsàn-án láti lè bá ti jan ẹgbọ́ kàtìkàtì lẹ́nu àgbàlagbà ẹ tọrọ àtúbọ̀tán náà ẹ tọrọ àtúbọ̀tán sẹ́lẹ̀ fi yan mọ́nà ni àìmọye ń tẹ́ ti sọ bẹ́ẹ̀ fún tẹ́ rò pé yọ̀ wá jọyìn ìjọ yín kọ́ jọyìn ìjọ yín torí pé kádàrà rẹ̀ ọ̀bá ti yín ṣe inú ẹ̀sìn mi láti lọ bá wọn èmi mú gbogbo kì igbó ni mi mú kì níbi tẹ́ ti fẹnu bá wọn tẹ́ fi bá wọn ìjọ kan jẹ́ ẹ ṣe máa ṣe ti yín kẹ́ ẹ tọrọ àtú èyí tẹ́yìn gan ṣe ṣé ẹ lè fọ babalágbé ni mò ń sọ fún yín àti gbogbo àwọn ọmọ yín àtijọ́ yín ǹjẹ́ ẹ lè fọwọ́ sọ̀yà àwọn àjọ Ọlọ́run pé ní tẹ́ǹsì Ọlọ́run ti gbà bẹ́ẹ̀ fọwọ́ sọ̀yà bí àwọn ò ní gbà o ó dijọ́ gbé ní alikiyama kọ́tọ́ kó tó ṣe ìdájọ́ fàríkù fi jannat fàríkù fi sahir yóò ní káwọn kan máa lọ àjẹ́nà àwọn kan máa lọ nù náà
ọlọ́run yóò ṣe pin àjọ náà ọlọ́run lọ́mọṣẹ́ tó ń kálukú ṣe níjọ́ tó yẹ pé al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu ya'maluna kéèyàn wá dàgbà tó bá ń kí islam ọmọ tó wá yé yín kẹ́ ẹ mọ́ ti ìmọ̀ bílẹ̀ ayé ṣe rí ńgbẹ́ bá ba àwọn mùsùlùmí jẹ́ tán àwọn tí ì wá ṣe mùsùlùmí kí lẹ fẹ́ kó kù fún wọn ní tí mo mọ̀ nílùú Ìbàdàn nílùú bàbá mi nílùú ìyá mi ó ní pé láyé john àwọn bàbá wa lámúnigun àwọn bàbá wa ní bàbá wa lánàṣẹ gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ nílùú Ìbàdàn jọ́ kínní àná wọ́n máa gbé ẹlẹ́bọ wọnú ìsìláàmù ni ẹ̀yin ọ̀rẹ́ ẹlẹ́bọ kankan gbé wọnú ìsìláàmù ẹ̀rọ olóró kankan gbé wọnú ìsìláàmù ẹ̀rọ oṣèkó kankan gbé wọnú ìsìláàmù ẹ̀rí nǹkan báwọn níṣẹ́ tẹ́ fi ṣe bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ti ń kírun ti ń gbààwẹ̀ tọ́jú pé ọ̀nà ibi tí wọ́n kàn gbà nínú kí wọ́n yin ànábì Muhammad ń bí inú sáànàbì ń bí babalágbé nínú ni. Allahumma salli ala sayyidina Muhammad alifati ilima ogoli fati ìtẹ̀wé ń tẹ́ni ẹ sọ ànábì Muhammad sílẹ̀kùn tó ti tì ní ànábì ilé sí i tẹ̀yìn ọ̀bá mọ̀ ànábì ti sí i ó tiẹ̀ ti sí i ni ilẹ̀kùn tó tì ní pé àìmọye nǹkan tí ò yé wa nínú Islam ànábì ló lọ́wọ́ sàlàyé rẹ̀ tẹ́ ẹ̀ bá kí wọ́n sọ pé àgbàlagbà òsè làákàyè ni gbogbo wáàsí tẹ́ ẹ máa ṣe gbogbo wáàsí tó jẹ́ pé ẹ̀yin gan kọ̀yìn sọ́lọ́run ọ̀rọ̀ tí mò ń bá babalágbé ní sọ àtàwọn tó súnmọ́ wọn yìí àtẹ̀yìn bẹ́ẹ̀ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí ó yẹ kẹ́ ẹ ronú jinlẹ̀ kẹ́ ẹ jẹ́ kọ́pọ̀ lọ yín ó pé ní tẹ́ ń pè ní Islam gan kẹ́ ẹ máa ṣàkíyèsí ara yín pẹ̀lú ọ̀rọ̀ Qur'an àti hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sẹ́yìn lọ́lọ́run tí ó fún àwọn tó bá ṣe tọ̀ríkà ní ẹ̀yìn lọ́lọ́run tẹ́ fi wọ́n sàjẹ́ nàbẹ́yìn lọ́lọ́run tẹ́ fi wọ́n síná ntẹ́ ẹ̀ bá gbà lọ́rùn ẹ filẹ̀ fi wọ́n lẹ̀ ká máa ṣe tiwọn yín náà máa ṣe tí ẹ pèyàn sójú ọ̀nà lọ́nà tí káà náà pèyàn sójú ọ̀nà lọ́nà tiwọn kó kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ Islam ọgbà kẹ ó ti ẹ̀yẹ kẹ́ ẹ máa bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń dàgbà sí babalágbé ni àti bàbá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin bàbá bẹ́ẹ̀ ní tó kù fún yín ní ìbẹ̀rù Ọlọ́run èmi gan tí mo tó yín lọ́jọ́ orí níwọ̀n bí Islam ṣe yé mi tó tí mo ti tọ̀rí kàṣẹ́ Ahmad Tijani kódà mo ti ń ronú àtúbọ̀tán báyìí pé kí láà bá wájú Ọlọ́run gan ẹ ronú kí lẹ́ẹ̀ bá wájú Ọlọ́run ẹ ronú rẹ̀ rárá báwọn tọ̀rí kaba jẹ báwọn tó ń sọ̀rọ̀ láti fàtì bá jẹ yín lówó ẹ̀dẹ́ lọ́gbówó yín lọ́wọ́ wọn kẹ́ ẹ má ba Islam jẹ́ mélòó lẹ lè pè sójú ọ̀nà Ọlọ́run ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ kan ní tó yẹ kẹ́ ẹ ṣe wá sí nípa rẹ̀ tí ó sàǹfààní kọ̀ wá sí nǹkan kankan àfi kẹ́ ẹ má ba wọn oníṣúfì jẹ́ kẹ́ ẹ má ba wọn kíní kan jẹ́ àádìí sunna tẹ́ ń polówó ó ń lọ́nà nonsense upon nonsense ẹ̀rí nǹkan báwọn wọn kẹ́ babalágbé ló dídí àgbàlagbà tó yẹ kẹ́ ẹ mọ ronú àti bọ̀tán wàláhì bó ṣe yẹ kó rí nìyẹn náà àwa ń bá wọn tó dàgbà nílẹ̀ Yorùbá yìí nílẹ̀ Haúsá ní gbogbo kọ́ńtírì mi à ń bá wọn ṣe ìbẹ̀rù Ọlọ́run tá à ń rí lára wọn ní pé àwọn bàbá yìí ọ̀fọ̀ Ọlọ́run lẹ̀ ń jọ kan àwọn mímí ọmọ wa wò nù lákàyè ní pé kí ló dé àwọn bàbá yìí ṣe ń kírun náà kí ló dé wọn ṣe fọlọ́run lẹ̀ ń gbà kankan náà nítorí wọn jẹ́ kí mọ́nì mi ó lékún sí i tí mo sì rí lára wọn pé àwọn ẹni Ọlọ́run ni wọ́n gbogbo àwọn tó dàgbà láyé nìsín ìdá kan máa ṣe stíkì fáárù kí wọ́n máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ kọjá kí wọ́n máa dúpẹ́ fọlọ́run tọ́lọ́run mú wọn débi tí wọ́n dé kí wọ́n wá wẹ̀yìn wò ọmọ tọ́lọ́run fún wọn property tọ́lọ́run fún wọn ìgbésí ayé tán ti ń lò bọ̀ tọ́lọ́run fi tọ́ wọn sọ́nà tán fi gba Islam tí wọ́n fi bá débi tí wọ́n déhùn gbogbo àwọn àgbàlagbà tí mi mọ̀ tí wọ́n jẹ́ wòlé Ọlọ́run ní tí wọ́n jókòó tì ní báwọn ṣe bójú Ọlọ́run bá pàdé wọn balẹ̀ jẹ́ la yaskaru qawmun min qawmin asa an yakunu khayran minhu Quran ló sọ bẹ́ẹ̀ babalágbé ni ẹ lọ yẹ̀ wò ẹ tọrọ àtúbọ̀tán tó dáa ẹ tún Islam ṣe ọ̀rọ̀ ẹnu yín bá Islam jẹ́ àwọn sọ fún yín ẹ lọ wáyà Quran yẹn la yaskaru qawmun min qawmin asa an yakunu khayran minhu àdìsí Ànábì Muhammad tánàbì kéní nígbà tí ẹ fi wà láràfà ètí Ànábì ti láti nínú àwọn àdìsí ẹ̀ Ànábì ń sọ wípé inna ilahukum wahid Ọlọ́run ọba yín ẹyọkan yín bàbá tó bí yín ẹyọkan yín náà lànàbí Ádámà ẹni kan bá ó ní kò sí fún Lárúbáwá kó sọ pé òun ló ń dáa ju ẹni tí èsì Lárúbáwá lọ àbí kí àwọn tí wọ́n jẹ́ ẹni tí èsì Lárúbáwá kan làwọn dáa ju ẹni tó jẹ́ Lárúbáwá lọ ẹni kan bá ọwọ́ ni akramakum indallahi atqakum ẹni tó lápẹ́lẹ́ nínú ilẹ̀ tí ń páyọ̀ Ọlọ́run dà nínú Kùránì ẹ lọ́wọ́ ẹ máa wá sọ̀rọ̀ fẹ́nu ẹ máa sọ̀rọ̀ fẹ́nu láti dojú Islam bolẹ̀ tí ìbá ti pọ́lọ́n ti parí iṣẹ́ lórí Islam ni irú ẹ̀yin bàbá yìí gan ẹ fẹ́ kí nǹkan kó kù ní Islam mọ́ ojú ọ̀nà tí yẹn mú ẹ̀rí wá ẹ wo kọ́ńtì bí ṣe ń rí dìísẹ́ ẹ wo tí ń ṣẹlẹ̀ ní kọ́ńtì ẹ wo gbogbo oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ wá sí yàn wá gbé jáde wípé insecurity ti ń bẹ ní kọ́ńtì yìí o ọ̀nà wo lágbà yanjú insecurity bàbá àgbàlagbà ọ̀nà wo lágbà yanjú insecurity kẹ̀kẹ́sẹ̀ wá sí fáwọn aláṣẹ wa kí ìlú ọrọ̀rùn ìṣesí tẹ̀ ń ṣe kì í ìṣesí Ànábì Muhammad èrò tó àgbẹ̀ olóúnjẹ àgbẹ̀ ẹlẹ́ran wọn gbá tira wọn wàhálà ń ṣẹlẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n gbógun tira wọn ní gbogbo tẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí wá sí wo lẹ ṣe rí inú ìgbésí ayé yín tẹ́ jágbàlagbà yìí láti fi yanjú rẹ̀ wá sí wo lẹ ṣe rí tẹ́fìlẹ̀ àfi kórìíra ọ̀rọ̀ ọ̀bàjẹ́ nípa àwọn kanú Islam babalágbé ni ẹ lè stop ẹ àwọn èèyàn ti sọ fún yín ti pẹ́ ẹ gbà ṣé wọ́n ní ẹnìkan sọ fún mi pé wọ́n ní babalágbé ni wọ́n ní ẹ máa ṣàṣìyàn ẹ gbọ́ ṣé lóòótọ́ lẹ̀ máa ṣàṣìyàn àṣàṣì ò lè rẹ nìkankan torí wà tẹ̀ ń wí ìwà tó takò Ọlọ́run ni gbogbo ẹni tẹ́ ẹ bá ṣàṣì tó bá sòótọ́ ọ̀rọ̀ fún yín man adali waliya faqad azantuhu bil harbi tẹ́ ẹ bá gbógun tàwọn ẹni Ọlọ́run ó gbógun tì yín
ní tá à ń sọ fún yín ìṣesí yín nìsín ìṣesí kẹ́ ronú pé wàdà ni ìṣesí kẹ́ ronú àtúbọ̀tán ibi tẹ́ ẹ bá dé ẹ láwọn ọmọlẹ̀tẹ̀ tí wọ́n ti soríire láyé tí wọ́n ti jẹ́ èèyàn babalágbé ni ẹ wàá ronú àtúbọ̀tán mọ́ àwọn sọ̀látùl fàtì ilẹ̀ wà ń bú àwọn onísọ̀látùl fàtì àwọn tó ṣe láyé láyé lẹ́mọ̀ bú ẹ mójútó dára yín náà sọlọ ètè yìí ń ṣe é bọ̀ tẹ́ǹkìrá iná àdìsúnà tẹ́ ẹ ra súnà bọ́ra yín lọ́rùn ṣe ọlọ́run ti kọ́ fún yín pò ń ti gbà níṣẹ́ gbogbo ńtọ́lọ́ ni ẹ mọ̀ṣẹ́ náà lẹ́ ń ṣe yìí náà sọ̀látùl fàtì wọ́n máa fún máa dùn sí jamu ẹwọ̀rọ̀ sọ̀rọ̀ gidi mu lẹ́nu àgbàlagbà gbogbo àgbàlagbà tí wọ́n wà èmi gan tí mo tó tọ́jú orí mi ò tí ì pọ̀ yìí mò ń ronú bó ní í ṣe bọ́ lọ́wọ́ bá pàdé ká tó a sọ pé ẹ̀yin tẹ́ ti dàgbà tọ́lọ́n bá ká mùnáfìkì ọ̀rọ̀ bú tẹ̀ ń wí jáde tọ́ka mọ́ yín lẹ́nu ẹ lè má rojú rẹ ọlọ́run wàláhì tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún yín àwọn sọ fún yín a sọ fún yín náà nu ẹ yí padà pò ń bẹ́ẹ̀ kọ́lọ́n lè bá gbàgbọ́ yín subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.